orímọ̀gùn jẹ́ orímọ̀gùn jẹ́. mo dáhùn. pásítọ̀ Miracle tẹ́mi ti mọ̀ tipẹ́tipẹ́ ẹnì kò gbé nǹkan burúkú débẹ̀ rí kó má bá dáadáa wọlé. àrò tó rún àrò tó gan àrò tó sin gbogbo ẹ̀ báyìí atẹ́gùn lásán báyìí wọ́n ń dìde ni. ó ní ìgbàgbọ́ ò ní ìgbàgbọ́ rárá èmi náà ti bẹ̀ pé ò ní ìgbàgbọ́ Jésù gan sọ ní ìgbàgbọ́ rẹ yóò mú ọ lára dá sáré wá nìwọ yìí tó ti sojú mi báyìí tí pásítọ̀ Miracle sáré lélẹ̀ jẹ́wọ́ ẹsẹ̀ náà. ìwọ náà wo ẹsẹ̀ lè wo yìí lórí mọ́ọ̀gùn jẹ́. sọrí pé lè ní tilẹ̀ ju yìí lọ. ṣé àrọ̀ wa ṣé àṣẹṣẹ lè lọ ṣé lè lọ. mo má lè jẹ ni o. kí ló ń wí aláwọn arọ tó jẹ́ pé bí ẹ ṣe ká wọn sínú àpótí lélẹ̀ tán ká wọn tán ká wọn sọ́nù tó sì báyìí àtẹ́gùn lásán tó fẹ́ báyìí wọ́n ń nà ní bí ìgbà títà nílé tó bá ń nà báyìí tán dìde èyí tó fi pálí wọ́ débẹ̀ tó jẹ́ pé mo ṣe débẹ̀ rẹ̀ ó rìn lọ tásẹ̀ ìdọ̀tí. kì í kú ṣe pé èmi náà ò ní ìgbàgbọ́ mo nígbàgbọ́ ṣùgbọ́n ó ti sú mi gbogbo ibikíbi tí wọ́n pé wọ́n ṣe bérékù wọ́n ṣe ìyanu ìgbò kò síbi tí ì dé nǹkan tó tiẹ̀ wá dùn mí dùn ni pé àwọn kan tiẹ̀ bẹ oríṣiríṣi èdè ni wọ́n fọ̀ fèdè fọ̀ oríṣiríṣi kò kú bẹ́ẹ̀ náà. ara ẹ̀ nígbàgbọ́ tá à ń sọ náà kí ló kẹ́ ń pa wọ́n fèdè fọ̀ wọn ò fèdè fọ̀ èdè gangan ní iyọ̀ ọbẹ̀ ṣebí kí lọ́rùn kó ti nà ní ìgbàgbọ́ ni kó mú lọ wọ́n pè é lórí mọ́ọ̀gùn jẹ́ tàbá wo ní ìsìn báyìí o ti délé aláworí o ti délé ilé ilẹ̀ o ti rewúrẹ́ awọ pa awọ ṣáájú ìwọ ìwọ náà rẹ wọ́n ti mọ̀ pé orí gangan tí wọ́n sọ nǹkan ni òmùọ̀gùn jẹ́ ìgbàgbọ́ ló jọ ní ayé tó ń bá káàkiri ìwọ náà wò àìsàn yẹn lórí mọ́ọ̀gùn jẹ́ káyé rí bá ìgbàgbọ́ ló ní mú gbàgbọ́ dání. bọ́ ṣe wá wí ní ìsìn tí wọ́n mọ̀ pé ó ń bẹnu Kùránì náà ń sì ń bẹnu ìwé mímọ́ tí wọ́n ń pè Bíbélì wọ́n ní ọkàn ẹni báyìí nígbàgbọ́ ẹni bọ́ ṣe wá wí ń padà dọ́dọ̀ pásítọ̀ Miracle ṣọgbọ́n ebi wọ́n sì ti máa ṣe kí ni ìjọsìn ìta gbangba wọn tí wọ́n máa ń ṣe náà kètí ìparí sí pé èmi náà orí mọ́ọ̀gùn jẹ́ ẹsẹ̀ yìí náà yìí ń lè bọ́ọ̀rọ̀ kò tó kán níta gbọ́ kí ló ń sọ àwọn ẹsẹ̀ tó jẹ́ pé kò ségun bẹ̀ mọ́ iṣan lásán báyìí ló dì mú báyìí ó bẹ̀rẹ̀ sí sanra ní tó sanra ju kejì táwọn ẹlẹ́sẹ̀ kan tó ń complain pé ẹsẹ̀ kó tún dàbí tẹ̀ kí ló ń wí. sèpè èmi náà wà gbàgbọ́ èmi náà rọra jọ ò ṣe yẹn níwájú pásítọ̀ Miracle eléyìí tó ti bá lọ forí tánlẹ̀ ní o ti pásítọ̀ Miracle o. My dear. Yes, Lord. Mo máa rí ìyanu nínú ìsọjí àná. Bírò ṣe pọ̀ tó nímọ̀ọ́ba àwa tá a gádà náà Ọlọ́run dẹ̀ ń ṣe ìyanu àfìgbà tí wèrè yẹn dẹ̀ tún lọ gbé arọ gidi wá ẹ̀rù bà mí mo ní yé. ṣé orí nǹkan tó yẹ kó bà mí lẹ́rù ni pé nígbà tí mo ti ń bá prayer yẹn lọ tí Miracle ṣẹlẹ̀ mo dẹ̀ rí bọ̀bọ̀ yẹn tó yọ mọ́ ọgbẹ́ eléyìí ò ṣe tiwa. ọmọ kan ló 2+2 ni ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe sọ pé kò nígbàgbọ́ nìyẹn àwọn èèyàn ẹ̀gbọ́n mọ̀ pé kò nígbàgbọ́ àwọn dá padà ní. ọ̀pọ̀lọpọ̀. kí wọ́n pè Miracle ó bẹ̀rẹ̀ pé sórí my dear kọ́lọ̀ ń ṣàánú wa ni o àfi kọ́lọ̀ ń dáríjì wa because mo ṣe wá wo ilé ayé yìí náà àwọn èèyàn gan fóòtọ́ ó mọ nǹkan tí mo rò ṣá ṣé mo rí pé téèyàn bá wò wá rí àwọn pásítọ̀ tó jẹ́ pé Ọlọ́run ló dìde pè wọ́n bọ́lọ̀ ṣe wá pè wọ́n yẹn wọ́n wá gba àwẹ̀ wọ́n wá gba àdúrà kò sẹ́ni tó máa ṣe àdúrà fún for real ni o mi padà ṣẹlẹ̀ láìpẹ́ nìyẹn. wọ́n wà dáadáa. àwọn èèyàn wa kí n lọ bẹ yẹn kó wá jẹ́rú àwa Miracle style ó ti yẹ náà máa pàkó lọ́dọ̀ máa tẹ̀lé. tọ́ọ̀bù wa kí ni káwọn wá jẹ ibi kan àdúrà wa gbà sí bọ̀ sórí ìgbà míì wà tí máa ń ka Bible ṣé wọn torí pé máa ń study Bible gan láti lè pọn kan tí máa ṣe ní church mo rí àwọn kankan tó yẹ pé níbi kan ní Bible tó sọ fún wa pé tí òpin ayé bá ń dé àwọn wòlíì èké pásítọ̀ èké àfáà èké wọ́n á wá pọ̀ wá jáde ìyẹn tó pin ayé bá dé wọ́n á ròyìn pé ṣé kìí ṣe pé àwa lára àwọn pásítọ̀ èké tó ń sọ. bí àwa kọ́ o Ọlọ́run ò lè sọ bẹ́ẹ̀ ń pàtà wa. because mo ń wo pé àǹtí torí ayé bóyá a fẹ́ ba ọ̀run wa jẹ́ o. my dear máa sọ̀rọ̀ báyìí bí àwa kọ́ ọ̀nà àtijọ́ làwa ń wà àṣà pààyàn. pé ọ̀nà àtijọ́ làwa ń bá kiri ọ̀nà àtijọ́ làwa ń bá kiri ọjọ́. ẹnìyẹn má tẹ̀ ya arún lọ́wọ́ bẹ́ẹ̀ nǹkan ṣe nípa gbajúmọ̀ kan náà nǹkan tí mo rò sí ni pé. mo fẹ́ ká sọ̀rọ̀ lórí bàbá ògbé fún ẹ pásítọ̀ nǹkan tí mo notice lọ́rọ̀ ẹ̀ ni pé tí owó bá ti dé á change gbogbo system ni ìgbà ẹ ló máa gbé bùkátà wa ó lè ní bàbá yarí wọn kú wọn fẹ́ ṣòkú ẹ̀ ó dẹ̀ mọ̀ pé mo lójú àánú
ó lè ní rí wọn lè ní school o á ṣàtòwò kìíní yẹn débi pé owó yẹn gan expenses tó ń bá lọ gan á ti rìn jìnnà. mo àwọn òpin ṣé wọn lò ní church ní àbí mi ṣe bí mo pẹ́ kó wá yẹ lówó làbọ̀ mi lọ́wọ́ dání. bẹ́ẹ̀ náà ni àwọn tó bá ṣiṣẹ́ fún wa tàbá ní kó fún wọn lówó á gbé wọn sẹ́yìn kí wọ́n máa sọ á ló fi ṣe nǹkan kan ní nǹkan tí mo ti fún lówó ẹ̀ tẹ́lẹ̀. ìwọ máa wò ó fóun bí ìfọ́lẹ̀ ó fẹ́ tẹ̀ ní ọ fèmí àti ẹ̀ sílẹ̀ alátiṣe wa ló máa ti ṣe ara ẹ̀ lórí ọ̀rọ̀ òun bí fọ́. Okay, no problem. My dear, mo fẹ́ kó bá mi get àwọn bible kan. Mo fẹ́ try láti wá àwọn kankan bíi jẹ́. Mo fẹ́ print ìwé kan. Màá tún ní kàn rà ní church. Ṣé ọgbọ́n tó bá ti mọ̀ pé mi ni wọ́n á tún rà. Ṣé amplified version ló fẹ́ ni àbí King James àbí new translation ṣé ti Yorùbá àbí ti English èwo ló fẹ́ ni. Mo bóyá ká mix ẹ̀ pọ̀ because nǹkan tí mo fẹ́ ṣe lórí ẹ̀ ni pé orúkọ tí mo fẹ́ fún ìwé yẹn gan kan fi lè rọ́ọ̀ṣẹ̀ máa kàn pé ní special prayer àwọn èèyàn fẹ́ rọ́ọ̀ṣẹ̀ torí prayer gidi ni máa kó jọ sínú yẹn àfọ́sùn àwọn ará every Sunday. iṣẹ́ dé nìyẹn iṣẹ́ dé. amplified yẹn tún bẹ́ẹ̀ kà mí ìrònú ẹ̀ máa ń fún jẹ́ gbogbo ẹ̀ wá máa lè gbé àwọn kankan tó àwọn lẹ̀. sọ pé ìyanu ni lóòótọ́ ni ìyanu ni bọ́kọ bá dànù tó orún jẹ́gẹ́ tẹ́nìkan kan fara. àwọn mi ẹ káàbọ̀ àwọn àlejò ńlá mo gbà lónìí mo mọ̀ dúpẹ́ o. ẹ wo gèlè ti jábọ́. káàdì ẹkùjọ mẹ́ta adúpẹ́ saramu ẹlẹ bí mo ṣe rí inú mi sì dùn. ẹ káre mo dúpẹ́ o mo dúpẹ́ Ọ̀rúnmìlà mo dúpẹ́ bàrà gbọ́mìrègún mo mọ̀ dúpẹ́ o àlejò àlùbáríkà mo gbà lónìí. ṣàlàfíà làpá yín. adúpẹ́ gbogbo ẹ̀ ló ti rí gbẹ̀mùgbẹ̀mù yìí. dádì ẹ̀ ń jáde ni. ẹ mọ̀ ń lọ pàdé láwoláwo ni. dáre àwọn láwoláwo yẹn ẹ fi wọn lẹ́nu lẹ́sà wa rí i dáre aláti ń bá ń ṣe aláti ń padà sí ilé. ní gbogbo ẹ̀ rí gbẹ̀mùgbẹ̀mù yìí. ẹ bọ̀ wọlé bọ̀ Ọ̀rúnmìlà ẹ kú àlejò ẹ bọ̀ wọlé bọ̀ ẹ mọ̀ mọ̀ dúpẹ́ òun ló kú ojúmọ́ ẹ lọ́wọ́ mi o afẹ́fẹ́ ti fẹ́ ìlú lókun fẹ́rẹ̀ kàn án lónìí ẹ káàbọ̀ ẹ ṣeun pásítọ̀ ẹ káre ìyá àfin bí ìyá ìjọsìn ni mo dúpẹ́ o. gbogbo ẹ̀ náà ni sà. inú mi dùn ṣe rí bẹ́ẹ̀ kàn ti èròyìn wọn lójú làá máa ìṣirú ẹnu làá máa ìṣíyọ̀ èmi ti mọ̀ pé gbogbo ẹ ti yàtọ̀ àdúrà ti gbà. dáàdi ẹ má bínú pé ó pẹ́ wá díẹ̀ ká tó wá yọjú sí i eléyìí gan kọ́ mọ́ kóbó la fẹ́ ṣe because pastor ò kì í ráyè. bàdúrà bá gbà pa aládùúgbò ìka. pastor ti bísí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èyí ìsọjí ọ̀la revival ọ̀túnla conference kò jẹ́ káyè náà fi bí ẹ̀ tó nǹkan but èyí gan ayè ní midweek service. bẹ́ẹ̀ni dáde àwa kàn ní kásáré rí yín. dáde ẹ má bínú sí wa ṣe rí wàhálà pọ̀ lọ́tún ló ṣe pàápàá jùlọ ìgbà tá a ti bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ tí olúwa fi rọ̀ wá ẹ̀ ìgbà mi ò sùn á ti tó how many days báyìí bí abi for the past 6 days mo fojú kọrùn iṣẹ́ òru ni látàárọ̀ mọ́jú adẹ̀tún bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kẹ́yìn ló ti máa gbọ́n pa wá lórí tẹ́lẹ̀ ìdáde Pastor Miracle. Pastor Miracle mo gbọ́ èmi a máa wo ohun mọ̀ lọ́wọ́ sàrẹ́ wá pè mí ni kí wọ́n wọ̀ wọ́n tí ń ṣèṣọ́ jí tí ń ṣèṣọ́ òru máa wá wò àlejò wo àti ẹni tí mo mọ̀ Akíntúndé Ayẹni bó náà ṣe máa ń dì ní màsìkò ooru yàtọ̀ sásìkò tútù. àánú moment ẹ̀ sọ yẹn oògùn ìbílẹ̀ làwọn yẹn ń ta ọlọ́run gba owó àwa ṣiṣẹ́ ni bẹ́ẹ̀ ni wọ́n wá church mi náà wọ́n wá church mi bẹ́ẹ̀ ni sọ ẹ má bínú dáadé gbogbo kẹ̀hún ni ìjẹ́ kárí ti bí ẹ rí i pé yàrá ń tẹ àkàn bízì ni àwọn èèyàn máa ń prefer kí n wá kó ṣáà ti gbọ́ prayer ẹyọ kan lẹ́nu mi dáadé in fact bẹ́ẹ̀ ṣe sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ lábá ọ kò sí nǹkan tí má dáwọ́ lé báyìí àdúrà ń gbà níṣà wọn ní bí egbò ẹni bá jẹ òrè a máa yá tọkùn dáàdi kékeré lélẹ́yìí o but kẹ́kàn lè mọ̀ pé àti arrive ni
ẹgbà kẹ́ bá mi fi wá kankan ra náà. lódìdí ni èmi nìkan tán. Daddy, ẹ wẹ́ má wọrí o lágbára Ọlọ́run by next week wọ́n á change gbogbo furniture lè pátá wọ́n lè gbé. Daddy ma need AC. Wọ́n ní. Èwo ni wọ́n pè báwọn. AC amúlétutù. tí yóò jẹ́ kí ilé wọn tutù tí yóò máa ṣe yìnyín ẹ ṣeun ayé yín náà bẹ̀rẹ̀ sí tutù báyìí ni ṣe gbọ́ wọ́n wá ṣe paríparí iṣẹ́ rẹ̀ fún yín nìsín ọ̀wàwà ni ó lò fún yín. Ọ̀wàwà. bẹ́ẹ̀ni. kí ló ń jẹ́ báyìí. ẹranko kan náà gbó ni ṣé ẹ rí bí ẹranko ọ̀wàwà bá pé gbà nínú gbó bẹ́yọ̀ kan bá dún báyìí ìyókù ò ní dún sún yín ni. ẹ wo. ẹ rí gbogbo àwọn ìjọ kéékèèké tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn wọ́n parapọ̀ mọ́ yín ni ẹ ra gbogbo ẹ̀ pọ̀ mọ́ra ni. alẹ́ ìṣẹ́ tẹ́ ẹ tó mọ́re ẹlòmíì bá sọ̀rọ̀ fún ká padà wá mo ní a máa fi kúkú òjijì ikú òjijì ò ní pa ẹ̀yìn ọjọ́ òní mẹ́sẹ̀ tiẹ̀ lábùdé ẹ̀yin bẹ́ẹ̀ bá ti ẹ má gbàgbé bíi tí ẹ ti ṣe bẹ̀rẹ̀ òde tó bá gbàgbé oríṣiríṣi ọyọ̀gbẹ́ ni ẹ má gbàgbé oríṣiríṣi. in fact ẹ sì máa tún débẹ̀ because táwọn náà lérò ó máa dé ó tún jù bẹ́ẹ̀ lọ àdúgbò lọ́nà láti ẹ̀jẹ̀ ká gbé yín lọ. ẹ jẹ́ àgbélé lọ. ẹ jẹ́ tọ́jú ilé nítorí ìyàwó ni. kò sí wàhálà ayé lè kò sí wàhálà. ìyàwó lọ ní ibi lè kankan. Yes, sir. Hello, sir. Presenter Ojúolúwa ló ń sọ̀rọ̀, sir. Yes, sir. Mo ń pè kí wọ́n lé sí program ọ̀la níṣẹ́ ìgbàgbé, sir. Ẹ ṣé sir, tẹ́ gbàgbé. Ẹ ṣé sir, àmì sir. Yes, sir. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ṣe favour kan fún mi, sir. Mo fẹ́ kẹ́ wà available before 8 o'clock. Because by 8:15, I'm on here. Àmì sir. Ẹ ṣé sir. Àǹtí mi, ṣé ọgbọ́n máa padà sí school? Àwọn nǹkan tí mo bá ń sọ owó àti nǹkan tí mo ní ìdí. Ìwọ náà ti lẹ́kọ̀ọ́ ojú. Ìgbà wo ló ṣe wá ní recently tí mo kówó fún ẹ? Gẹ́lọ́ school. Ojú ti dé ó ti ń bèrè owó mi. Kí lè fowó ṣe? Tí mi, obìnrin ni mí náà, ní semester de la wà yìí. Máa ra aṣọ, máa ra textbooks, máa bẹ̀rẹ̀. Ó yẹ kó yé yín náà. Mi ò rẹ̀ lọ kàwé school fashion ẹ̀ náà ṣe ń school yìí. Àǹtí mi ọ̀wé gbára là ń búra jàre. Ẹ̀yin ará lé, ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa, ọ̀rọ̀ Olúwa. Gbajúgbajà èèyàn Ọlọ́run tí òkìkí ẹ̀ tí ó kàn káàkiri. Èèyàn ńlá tí Ọlọ́run pè tí ó dẹ̀ ń jíṣẹ́ Ọlọ́run. Pastor Miracle. Ẹ káàbọ̀ sórí ètò náà sà. Àlàáfíà fún yín o. Ìṣòro rẹ̀ yín adìpẹ̀tẹ́lẹ̀. Ṣàlàáfíà làbáyé. Adúpẹ́, àlàáfíà lè bá wa. Bàbá wa nínú Olúwa, Pastor Miracle. Bá a ṣe ń gbórúkọ yín lọ́tùn, náà là ń gbórúkọ yín lósì. Ẹ jọ̀ọ́, ẹ bá wa tọ̀ mọ́lẹ̀ sí àárín. Báwo ni Olúwa ṣe ń fún yín ṣe? Àlàáfíà fún yín lẹ́ẹ̀kan sí i. Gbogbo ojú tó ń wò mí ní àkókò yìí, ojú náà ò ní fọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ ètò yìí, etí náà ò ní di. Èmi ni alàgbà Pastor Miracle, ẹni tí Ọlọ́run pè. Èèyàn méjì ló wà. Àwọn pásítọ̀ wà, àwa pásítọ̀ wà. Ẹni tó bá gbọ́ ìpè Ọlọ́run ní òtítọ́ àti ní òdodo, kò sí ní gbogbo ohun tí ó bá ń sọ ní àṣẹ máa gùn torí pé Ọlọ́run ló rán òjíṣẹ́ Ọlọ́run ni. Ẹni tó bá ti wá pè dandan ni kó jíṣẹ́ ta rán. Nígbà tí ó tó àsìkò, mo ti wà nínú iṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run láti ìgbà díẹ̀, ṣùgbọ́n nígbà tó tó àsìkò ni Olúwa bá pè mí tó sọ pé òun fẹ́ kí n jí iṣẹ́ tó rán mi fáyé. Òun ló fà tó jẹ́ wípé nígbà tí a ti bẹ̀rẹ̀ Ọlọ́run sọ pé òun lòún rán wa pé n ta bá dẹ̀ ti sọ ní àdúrà òun á fi àṣẹ sí i. Láti gbàdá ẹ̀ tí ń ṣe àdúpẹ́ Ọlọ́run pé Ọlọ́run ọba ó fún wa ṣe. Àwọn aráalé tiẹ̀ sọ pé bóyá ọgbọ́n kan wà níbì kan tí ẹ̀ ń dá sí torí oríṣiríṣi pásítọ̀ ló wà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa tọ̀ mọ́lẹ̀ sí àárín yẹn. Ìjọ ọgbọ́n kan wà kan níbì kan tí ẹ̀ ń dá sí bàbá wa. Èmi ò mọ̀ bóyá ọgbọ́n kankan wà tó tún kọjá agbára Ọlọ́run ọba. Kí la fẹ́ dọ́gbọ́n sí mbẹ̀ nígbà tó jẹ́ pé ìpè òdodo la gbọ́. A dẹ̀ ń jíṣẹ́ òdodo fáwọn èèyàn. Mo tilẹ̀ máa ń sọ fún àwọn pásítọ̀ ẹgbẹ́ mi mìíràn tí wọ́n bá sọ wípé kí ogun ọ̀run kó sọ̀kalẹ̀. Máa sọ fún wọn wípé ogun táyé tá a ṣì ń bàtù lọ́wọ́ a ò tí ì gbà tán. Ẹ jẹ́ ká kọ́ fèsì ogun táyé náà. Ẹ fi tọ̀run sílẹ̀ kó dúró sọ́run. Wọ́n ti sọ lóríṣiríṣi gbogbo ìgbà. A ti kà nínú newspaper. Wọ́n ti gbé láìmọ̀ iye ọ̀nà wípé Pastor Miracle ó ń dọ́gbọ́n sí ni. Ẹ wo ẹ̀yin alẹ́ lóòótọ́ o wòlíì èké wà o ṣùgbọ́n a ò fi bẹ́ẹ̀ ràn mí.
a ò fi bẹ́ẹ̀ rán mi báwa ṣe ń lé ọ̀run ọ̀run ni àwa ń lé àwa ò lé ayé ìrọ̀lẹ́ ayé dẹ̀ ti dé tán kí ló dé tí àwọn èèyàn máa wùwà tí wọ́n máa ṣe màgòmágó lórí iṣẹ́ ọlọ́run pásítọ̀ Miracle dọ́gbọ́n sí o ọlọ́run ọba ló ràn ntọ́lọ́run dẹ̀ sọ ni mò ń ṣe tó dẹ̀ fi àṣẹ sí ṣó ti yé so ní dídá tí wọ́n dá àwa tí a dẹ̀ gbọ́ ìpè kò sí ẹni tí a bá fi ẹni ṣe àdúrà fún tí ọlọ́run ọba dẹ̀ sọ pé èmi ni mo rán yín ìwọ jíṣẹ́ yìí tó o bá jẹ́ èmi yóò fi àṣẹ sí níwọ̀n ìgbà tó jẹ́ pé ẹni tí ẹ bá ń ṣàdúrà fún ti ní ìgbàgbọ́ nǹkan tán rí bí Miracle ń bẹ nìyẹn. ẹ̀yin ará ilé òun lẹ ti gbọ́ yẹn o pásítọ̀ Miracle ti sọ pé kò sí ọgbọ́n kankan bí kankan tó ju ìmọ̀ òye ọlọ́run lọ àdúpẹ́ sà. àwọn ará ilé bọ́n ṣe wà yìí wọ́n fẹ́ jẹ nínú oore ọ̀fẹ́ àti ìbùkún tí ọlọ́run fún àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ará ilé a fẹ́ jẹ́ ń bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàdúrà fún wa. arákùnrin àti arábìnrin mi bó ṣe ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ tí o bá ní ìgbàgbọ́ ni mò ń sọ o tí o ní ìgbàgbọ́ nínú Jésù Kristi olúwa wa àti olùgbàlà wa tí o gbàgbọ́ wípé tí ìṣòro kan bá ń kojú ayé rẹ àdúrà ló lè jagun ẹ̀ tó dẹ̀ ní ìgbàgbọ́ bóyá o ní ìṣòro àti rọ́kọ ni o àbí wọ́n tó ti wà nílé ọkọ tó gbọ́ pá tó gbọ́ pó tí o lóyún àárọ̀ dalẹ́ rí àbí wọ́n tó jẹ́ pé o ti ń lé iṣẹ́ títí iṣẹ́ ò bọ́ sí o kàwé o ríṣẹ́ àbí wọ́n tó jẹ́ pé o ti ẹ̀ fẹ́ travel ni o rí visa ni bóyá o ti ẹ̀ ti ń apply láìmọye ìgbà tọ́dẹ̀ ń refuse ẹ tó wá ní ìgbàgbọ́ ju arákùnrin àti arábìnrin bó ṣe ń wò mí nílé yẹn ó yá kúnlẹ̀ sórí ẹsẹ̀ méjèèjì wá sọ fún ọlọ́run ọba tọkàntọkàn ní gbogbo òkè ìṣòro ẹ gbogbo ibi tó ń dùn ẹ lábẹ́lẹ̀ àtògùn tó ń jẹ ẹ níkọ̀kọ̀ yìí tó ń jẹ ẹ lábẹ́lẹ̀ ní kí olúwa kó ṣe ó yá gbàdúrà ní orúkọ Jésù. ní orúkọ Jésù àgbàdúrà. àmín 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 lórúkọ Jésù. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ sà àdúpẹ́ èmi gan jẹ́ nínú oore ọ̀fẹ́ ọ̀hún mo jẹ́ ń bẹ̀ olúwa ṣeun olúwa ló rán yín ọlọ́run á máa ságbára dọ̀tun. àwọn aráalé náà ló ń béèrè yálà ẹlòmíì lè má ní àǹfààní láti rí yín ṣùgbọ́n wọ́n lè fẹ́ bá yín sọ̀rọ̀ ǹjẹ́ ẹ lè bá wa fún àwọn aráalé ní nọ́mbà yín. kí n tó pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fún àwọn ará ilé mo ń fi àsìkò yìí sọ fún ìwọ tí o bá ní ìgbàgbọ́ tí ó bá di ní ọjọ́ Thursday ìní ní Monday a fẹ́ ṣe àkànṣe àdúrà kan ní ọjọ́ Thursday alẹ́ ni a pè ní àṣálẹ́ olúwa gbọ́ àdúrà mi ìwọ tó o bá ní ìgbàgbọ́ tí o bá ń bọ̀ gbé ìgbàgbọ́ ẹ dání má bu omi dání o ìgbàgbọ́ ẹ ni kò máa gbé bọ̀ ní chọ́ọ̀chì wa ní Miracle Church ní ọjọ́ Thursday ní alẹ́ ìsọjí àti bẹ̀rẹ̀ láti aago 7 títí mọ́jú kẹlẹ́lẹ́ àdúrà ni o kò sí nǹkan méjì kí o dẹ̀ máa gbé ìgbàgbọ́ bọ̀. ìwọ tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pè mí sórí nọ́mbà yìí 080-335-16025 gbọ́ mi lẹ́ẹ̀kan sí i jọ̀ọ́ má flash wa o ẹ pè wá direct ni sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan sí i 080-335-16025 àlàáfíà fún yín o. òun lẹ ti gbọ́ yàrá lé o ẹ lè pe pásítọ̀ Miracle ní àkókò ìgbà tí ó bá wù yín ẹ ṣé gan ni sà á rò pé ní ọjọ́ mìíràn tí a bá pè yẹn máa jẹ wá lórí ètò. ní agbára Ọlọ́run. kọ́ mi jẹ́ kádùúrà yẹn gbà. kádùúrà gbà ọ́. tí mi kọ́ lọ fún yín pẹ́rẹ́ wọ́n dáràn ilé fún yunifásitì wọ́n gbé tí mi wọ́n dá mi lọ yunifásitì yẹn. ṣé kó lè fún mi. wọ́n fún yín o àti mi. bá fi lè fún mi gan visa yẹn. máa jọ pásítọ̀ ìlú jù. àwọn máa fún yín. máa jọ pásítọ̀ ìlú jù. ọ̀hún dúró. máa wọ̀ rí bọ́ọ̀sì méjì ni màá fi kó aṣọ. wọ́n dáràn department mi. pásítọ̀ yóò lè máa ń ròyìn gan-an. àwọn ọmọ máa ń ṣiṣẹ́ ara wọn. ọlọ́run jẹ́ kí n tí ń wọ̀ bó àwọn ròyìn. ṣáàjẹ́ anybody lówó. ajẹyàn lówó ajẹ ọmọ tó máa ń ṣe kí ni afọ́jú yẹn fún wa ajẹ lówó yẹn ló fi lóhùn ní bá a lọ sákúrẹ́ níbi kíní torí bí agọ́wòye crusade ní Adámàsìgbà crusade tá a ṣe gbẹ̀yìn
bẹ́ẹ̀ láti jẹ́ lówó àti ìfún balance. Ẹ ti fún ní balance. Kódà ó complain ó ní kíní tóun máa ń lò fún ojú fífọ́ yẹn olóko sì ń lójú ó níye tóun ná sí. Bọ̀wọ́ sàn fún àfi take care rẹ̀ náà. Hold on, ìyá pè mí. Hello there. Àwọn oṣù nìyẹn. Mo wà nínú ọ́fíìsì pẹ̀lú pásítọ̀ à ń ṣe àkáǹtì lọ́wọ́. Olúwa urgent ní kó máa wọlé bọ̀. Ẹ káàsán sà. Yes sir. Ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé ọ̀ ẹ máa wọlé ẹ jókòó. Ọlọ́run á wà pẹ̀lú you're welcome. A máa rí yín o. A ní ká wá dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ mi. Okay. Ó dábẹ́ ṣe wá a ṣe parí ìsìn ni àwọn náà ṣe ń bírèkì ní látàárọ̀ torí wọ́n wà nínú àwẹ̀ bó tó ń kóhun tẹ́ bá bá wá ẹ máa ṣe lálàyé wọ́n lísìn sí yín. Ok, ó ní kí wá dúpẹ́ lọ́wọ́ wọn ni dó àwọn ò mọ̀ mí mi ò dẹ̀ kí n ṣe mẹ́mbà church wọn but wọ́n ṣoore kan fún mi ni kí ni TV program tó máa ń ṣe ọjọ́ kan ni à ń wò wọ́n ṣà ń ṣàdúrà ń bẹ́ẹ̀ wọ́n ní àwọn tó bá láìsàn àwọn tó bá ń wọ́kọ àwọn tó ń wóyún lóríṣiríṣi kan máa gbàdúrà ìgbà tó yá lọ bá mẹ́nu kan èyí tó kan èmi wọ́n ní ẹni tó bá ń wá visa wọ́n ní ẹni tó bá ń wá visa pé kó gbàdúrà àdẹ̀kúnlẹ̀ tó tọ́ ọ̀la gbàdúrà wọ́n lẹ́ni bá ṣe gbàdúrà níta bá nígbàgbọ́ pé wọ́n máa fún wa ní visa ṣẹ̀dẹ̀ rí mo ṣe wáyé sáwọ́ tipẹ́ tí mo ti ń wá visa yìí so bọ́dẹ̀ ṣe gbàdúrà yẹn tán tí mo máa gbé pálí mi wọlé nígbà tó Ọlọ́run máa ṣe bọ́yẹ̀ fún mi ní 2 years American visa ní yẹn sá. Praise the Lord! Praise the living Jesus! Hallelujah! A máa dúpẹ́ fọ́lọ́run wọ́n fún yín ní visa náà. Bẹ́ẹ̀ni sá. Mo kí n kú oríire you see nǹkan tá à ń sọ nìyẹn ǹjẹ́ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé yín yẹn miracle tó ṣẹlẹ̀ yẹn ìgbàgbọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ tí bàbá wa nínú Olúwa bá wà ní orí amóhùnmáwòrán tó bá ń ṣe prayer tí wọ́n bá ní káwọn èèyàn gbé omi sílẹ̀ púpọ̀ nínú àwọn èèyàn wa wọn kì í tẹ̀lé torí wọn ò ní ìgbàgbọ́ ṣùgbọ́n tí èèyàn bá ní ìgbàgbọ́ tó jẹ́ kí ìgbàgbọ́ òun tó dúró ṣinṣin ìgbàgbọ́ àmà mú lára dá torí pé ìgbàgbọ́ ẹ wo iṣẹ́ Ọlọ́run báyìí mo tún bá yín dúpẹ́ lẹ́ẹ̀kan sí praise the Lord. Hallelujah! Praise the living Jesus! Hallelujah! Dasọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ lọ́ọ̀rì ẹ̀bọ̀ rẹ̀ Ọlọ́run náà kò ní fi í sílẹ̀ Àmín Jésù Kristi a máa tọ̀ yín lẹ́yìn ọkọ̀ fún Ọlọ́run òsín tọ́lọ́run ò lè ṣe. ẹ ṣe gan pàtó. No. Ọlọ́run àtúntì yín ṣe o. Àwọn akọ́lẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ọba Jésù Kristi lè máa dúpẹ́ Oh lọ́wọ́ ẹ̀. yes. Gbogbo táwọn ṣe yẹn àwọn sọ ni Ọlọ́run ẹ̀ sọ́dọ̀ títọ́. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin èèyàn mi nínú Olúwa Ọlọ́run rán àwa òjíṣẹ́ láti wá ṣe àdúrà fẹ́yìn àyànfẹ́ ẹ̀. You see inú prayer yẹn làwọn ti rí tiwọn mú yẹn. Dáàdì Ṣẹ̀rí ẹ̀tẹ̀ máa bá mi dúpẹ́ nítorí mo ṣe wáyé mí nìkan ní breadwinner family wa àbúrò mi kan tí mo dẹ̀ nínú ilé tí mo ń tọ́jú nígbà tí mo dẹ̀ máa gbàwé yẹn wọ́n sọ fún mi pé àwọn nurse pé wọ́n máa ń rí ṣẹ́gun lọ́hùn torí nurse ni mo kà. So nurse ni bẹ́ẹ̀ni sá. àwa náà use mọ́ lóyìnbó ojú ọ̀nà gan ni Ọlọ́run mú yín tọ̀yìn torí pé tí ẹ bẹ ṣe bí Ọlọ́run ṣe fún yín ní visa yẹn sìn tí ẹ bá dọ̀hún ẹ ti ṣe oríire torí nurse máa ń ta nílùú òyìnbó lóòótọ́ ẹ dẹ̀ lọ rí ẹ bọ̀ rí dasìkè ó jàre. ẹ ṣe gan ó dà ọ̀sán. ẹ jọ̀ọ́ excuse me ẹ jókòó. ẹ fẹ́ máa lọ ilé. bẹ́ẹ̀ni sá. àbí ẹ fẹ́ lọ dúró ní reception kì í wọ́n ṣetán ẹ fẹ́ rí wọn. ẹnu ilé lànà àti kọ́kọ́ wá sí service àwọn service but ojú ń tiwa láti bọ́ta. so ẹ wà ní church lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni sá. àwa ò mọ èèyàn kì í tijú wájú Ọlọ́run ẹ má sọ pé ojú ń tiyàn bá ti bọ́ta but ẹ bá bọ́ta sí ilé yá straight. bẹ́ẹ̀ni sá. all right mo observe kínní kan mi inú mi á dẹ̀ dùn tí ẹ bá lè fara balẹ̀ Olúwa wà pẹ̀lú yín. àmín sá. ẹni ṣubú lọ́títọ́ ìgbàgbọ́ ṣe kókó ẹlẹ́wà dúpẹ́ fọlọ́run ni. bẹ́ẹ̀ ni sà. visa tí ẹ gbà yìí tẹ̀torí ẹ̀ wá yìí tíyàn bá fẹ́ gbà lọ́dọ̀ àwọn tó fi ń ṣe business á tó èlò náà.
Daddy, question tẹ́ béèrè yìí dá gan. Ṣé rí bọ̀bọ̀ lórí burúkú tó fẹ́ bá mi ẹ má bínú sà. Bọ̀bọ̀ tó fẹ́ bá mi ṣe visa last time. Màá fẹ́ iná tó bí èlò náà. A fẹ́ tó 700 or 800,000 sà. Bẹ́ẹ̀ ni sà, ni bọ̀bọ̀ yẹn gbà lọ́wọ́ mi ò dẹ̀ rí visa gbà sà. Which means almost 1 million naira. Still no any kò tún ní bossy at times. Okay. Èló lẹ wá ná ní ti ẹgbàá yìí. Me know anything. Which means pé Ọlọ́run ló ṣe. Praise the Lord. Hallelujah. Tí a bá wá gbìyànjú tí a wo 10% 1 million naira. Lẹ́yìn tó já sí pé tá bá wá díjú mọ́rí tá tamọ́ra tá fún Ọlọ́run ọba mímọ́ yìí tá dẹ̀ fún ní 10% of 1 million nínú oore tó ṣe oore ìyanu tó ṣe kò tí ì pọ̀ jù. No, ǹjẹ́ ó pọ̀ jù? Ẹ gbìyànjú kẹsàn 10% sí Ọlọ́run ọba. Torí ẹ̀ ní kọ́ kí nǹkan yín lè máa gbèrú sí ni Ọlọ́run á wà pẹ̀lú yín. Jésù Kristo ní fẹ́ sílẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Mo gbọ́ tí yín sí. Bọ̀dádì ẹ̀jù ẹ̀ ní bínú sí mi ni. Ṣé rí bí mo ṣe wà yìí èmi nìkan ni mo ń dágbé gbogbo bùkátà nílé mi gẹ́gẹ́ bí mo sọ fún yín tẹ́lẹ̀. Tàbúrò mi gan-an mi mo sanwó skul ẹ̀ mi mo ṣe gbogbo nǹkan fún. Arábìnrin kò sówó lọ́wọ́ yín. In fact mo ṣe wà yìí gan-an owó tíkẹ́ẹ̀tì mi gan-an mi ò tí ì rí i pé ṣe mọ̀ so wàhálà yẹn náà ni mo ń sá káàkiri fún. Má ṣe o pásítọ̀ ṣe rí Ọlọ́run ọba ló fún wa ó dẹ̀ fún wa ká fi tọrẹ ni tí a bá wá kọ̀ tí a ò ṣe arábìnrin yìí ò tí ì débi tí Ọlọ́run fẹ́ kó lọ ẹ jọ̀ọ́ ẹ try inú owó church kẹ́ arrange 100,000 kí madam fi kún owó tíkẹ́ẹ̀tì. Ẹ ṣe sá Ọlọ́run tó ti yín ṣe ọ̀nà yóò ní dàrú tó ti yín gan lágbára Ọlọ́run èṣù níwọ̀bẹ̀ ẹ ṣe gan sá ẹ mo dúpẹ́ gan ni. Wá ẹ wá ní ọjọ́ Sunday tó ń bọ̀ after the service kẹrí mi kò sí wàhálà a kó náà fún yín. Ẹ jọ̀ọ́ sá tí bá ti wá orúkọ wo ni kí n béèrè orúkọ yín sá. Ok tẹ bá ti dé tẹ fẹ́ rí mi ẹ béèrè Pastor Bọ́lárìnwá Ikúdóró JP. Ẹ ṣe gan sá bẹ́ẹ̀ sí sá ẹ ṣe gan sá wọn àti tí yín náà ṣe o ẹ ṣe gan ni. Ẹ máa wọlé o. Jésù àwọn àpẹẹrẹ wa. Pastor ṣe bá ti ń short báyìí. Short kẹ. 100,000 dábàá yọkù nù àpótí ìjọ ó máa fúyẹ́ gan mo dẹ̀ sọ ní last time tí mo rò pé ṣe máa pè mí pé òkú àná tí mo fẹ́ ṣe òkú yáyà rí wọn mo sì ní problem wọn tí fún mi ìjọ ò tí fún mi lówó yẹn. Alàgbà ẹ jẹ́ ká máa ní ìtẹ́lọ́rùn àwọn tó wà láyé tí wọ́n ti kú ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ẹni tó ti kú then tí òkú yẹn náà ìyẹn ò ṣe nǹkan tó le mo tọ́ ń gbé kẹ́ máa wọ̀ ṣe bá fẹ́ yẹn yòókù padà. rárá màálù ni problem mi. kí ni màálù grade ni màálù oní 100,000 oní 150,000 nù màálù as gẹ́gẹ́ bí àná ètò ìbá yọ ké nù màálù èèyàn lè ra délé àná mo sì nídìí ṣéǹjì. kò sí wàhálà mo á ní káwọn arrange yẹn fún yẹn bí change ni ẹ kó wọn ti bí sísá kí àmọ́ yẹn tó jẹ́. èyí tí mò ń ká lọ tẹ́lẹ̀. ẹ farabalẹ̀ kò sí wàhálà kẹ́dẹ̀ make sure pé san balance ọmọ afọ́jú yẹn because àní fẹ́ kí omi ti ẹ̀yìn wọ̀ pín lẹ́nu. ọ̀rọ̀ tó kún yẹn náà wà very very important but bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ yẹn èèyàn láti ṣùgbọ́n àwọn ètò bó ṣe kó lọ. ẹ ṣáà make sure pé everything wà intact mi ní fẹ́ wàhálà o. kò sí wàhálà mi ní fẹ́ kẹ́ sọ pé ẹ fi owó anybody ṣe owó òkun o. kò sí wàhálà kò sí wàhálà. Túndé. ọ̀rẹ́. mo ló dà. mo lọ church. mo lọ church pàpọ̀ sọ́ni. ṣé ò ní palẹ̀ mọ́ ni. mo bá mi pa mo ti pẹ́ mi ìfẹ́ léèkì sí Pastor Miracle. nísùnù náà kí ló máa ń ṣe èèyàn náà kí lẹ̀ ń wá kiri. tí bá ṣàkíyèsí ń sìn church ẹlẹ́kẹta tó máa para lọ́dún yìí rè o. kí n fi tádùn àti gbà sílẹ̀ àbí. sórí Pastor Miracle tó ń wẹ̀ tó bá nídìí 1 million lẹ́sẹ̀kẹsẹ̀ wàá rí ó wá burú pátápátá wàá rí 700,000. ṣé ibi tí mi ti ní rí nǹkan kan ni kí n jókòó sí àbí. mo ń change church. Túndé ṣó máa gbóòótọ́ ọ̀rọ̀ sórí ẹ ní láti máa pààrọ̀ church káàkiri bẹ́ẹ̀ ń wá ìgbàlà bẹ́ẹ̀ ń wá miracle ṣé Ọlọ́run kan ṣoṣo tá à ń sìn Ọlọ́run ọba kan ṣoṣo ni kò lọ́bi kankan ẹ̀yin lẹ̀ ń wọ́ Ọlọ́run kiri Ọlọ́run ò lọ́bi kankan kò ní láti máa pààrọ̀ church náà nítorí kíni dúró sójú kan. mo ń change church àbí
wo àánú ẹ̀ ń ṣe mí tí n bá gbaṣẹ́ kan wọlé ní síta gba bíi 3-story building tá a rí bíi 4 million níbẹ̀ inú ẹ̀ ò ní dùn àbí òfin bí tàdúrà ti ń gbà sílẹ̀ òfìlẹ̀ ti fi pé à ń bẹ lọ ìwọ ń forí tì àbí ẹ ó forí tì kí n pààrọ̀ ẹ̀. kó pààrọ̀ church ló tẹ́ lọ́rùn kó pààrọ̀ church ló tẹ́ lọ́rùn kódà mo ti gbọ́. jọ má bínú ṣé àmọ̀ pé ọlọ́wọ́ sọnù. jọ dákun bá mi rántí kó slippers mi mò ń bọ̀ jọ. ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ jọ̀ọ́ mo béèrè Pastor Miracle. but mama ẹ má bínú o ìgbà tí wọn pẹ́ fẹ́ rí wọn ẹ ṣe lọ sí ṣọ́ọ̀ṣì wọn lọ. Mi ò lè lọ rí wọn ní church mo fẹ́ rí wọn kó tó di pé wọ́n á lọ sí church ni ibi tí mo ti wá jìnnà mo dẹ̀ ń láti rí wọn ká tó lọ sí church. ẹ má bínú máa o láti bó wà ní kí n ti sọ fún wa. tó o bá ti sọ fún wọn wípé Mrs. Mọ́yọ̀sọ́rẹ́ láti Ògúnmákin ìyàwó pásítọ̀ wọn tẹ́lẹ̀ rí láti Ògúnmákin òun ló fẹ́ rí wọn. ẹ má bínú ẹ bá mi dúró síta kí n fi lọ jíṣẹ́ fún wọn. kí n tún bọ́ síta. bẹ́ẹ̀ni ẹ má bínú. ẹlẹ́tí tí òkun ẹ bá mi wá gbà yí gbọ́ òwúrọ̀ ayé ìyẹn máa ti kọjá o ọ̀sán ayé ìrọ̀lẹ́ ojú ọjọ́ ń ṣú o kọ́ ọlọ́jà bá gbàgbé àsìkò ń lọ ó ń ṣú o oṣù òpin ayé ìgbé ayé rẹ̀ yìí òpin ní ìgbé ayé kọrí sí òpin ilẹ̀ ayé ti ṣú o. ẹ rà sọ báwo ni ó máa kàn ń béèrè yín ó wà kàn ń béèrè mi bẹ́ẹ̀ ni sá. ẹ̀mí rí ni mo ti sọ fún yín pé tí anybody bá wá mi wá sí nìkan lọ sí church. wọ́n náà wọn Mrs. Mọ́yọ̀sọ́rẹ́ láti Ògúnmákin. Mọ́yọ̀sọ́rẹ́. wọ́n ní ìyàwó pásítọ̀ yín tẹ́lẹ̀. wọ́n wà lẹ́nu gate. bẹ́ẹ̀ ni sá. nìkan wọlé. ayé pàtẹ ọjà máa ta kàkà oṣù o ọlọ́jọ́ ń kájọ ẹ̀dá òfin ìsìn òde tán òde tán òpin ayé ó máa ní ibi ayé rẹ̀ ní òpin ní ọlọ́jà máa máa ṣàfihàn ilẹ̀ ayé ti ṣú o ilẹ̀ ṣú o ọjọ́ máa ọlọ́jọ́ ń kájọ. Jésù lónìí ọ̀rẹ́ máa fi dọ́là ẹni tá a wí fún tọ́lọ́hún kò gbà yóò fi ìka bọ́nú kò sọ́nà mìíràn tó lè gbé wa délé tábà jádùn bá ń jẹ kóró ara ẹ̀jẹ̀ àrántí o ikú ni yóò gbẹ̀yìn gbogbo wa dandan ni ó dandan ni kú ẹ̀kọ́ wa kò má sọ́nà mìíràn kò sọ́nà mìíràn wà tá a lè gbà yẹ̀gẹ̀ láyé. My pastor. My pastor. Madam, ẹ máa kú ọjọ́ mẹ́ta. My pastor. My pastor. Ojú yín ni. Ó ga o. Báwo wá lẹ ṣe mọ àdúgbò yìí? Mo mọ̀ pẹ̀lú tipátipá. Òkìkí ti kàn débi pé ayé gbọ́ ọ̀run ti mọ̀. Madam, báwọn èèyàn ṣe gbọ́ wa nìyẹn káàkiri Pastor Miracle the only thing tèmi ò kàn fẹ́ ni pé mi ò tí ì fẹ́ kàn gbọ́ mi lọ́rùn sìn any other thing tó bá ní ṣe pẹ̀lú ayé ni mo ṣì ń tàkù lọ́wọ́ náà nípa tọ̀run yẹn jẹ́ kí yẹn ṣì dìgbà tí má dàgbà ó ti yẹ yín. Pastor Miracle lọ́tún Pastor Miracle lósì ó ga o ìyàwó ńkọ́. Everybody wa madam náà lọ fún church program kan mi gbọ́kàn ní kí n go through àwọn verse kan because láti lè ju àwọn kan lẹ́ni church ti rọ̀lẹ́ ni. Madam, ojú yín ni. Adéwọlé. Point of correction. Pastor Miracle. Àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ mọ̀ ẹ́. Ìgbà wo ló wá di Miracle pastor? Madam, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. The only thing mi kàn mọ̀ ni pé ó kọjá òye ẹ̀dá. Àwa náà kàn arìn ọlọ́dẹ sọ di Miracle mọ́ wa lọ́wọ́. Olódì pé wọ́n ń gbọ́ káàkiri àgbáyé pátá ń sìn. Òkìkí ti kàn gbogbo ayé ti gbọ́. Inú mi dùn gan-an. Mo yọ̀ láti rí ẹ o. Ọ̀nkú ń kọ̀. Ọ̀nkú a máa ti depart láti gbọ̀rọ̀ ọgbà yẹn ti ṣẹlẹ̀ lọ́kọ mi ti lé mi jáde. Àtìgbà yẹn láti pínyà.
ìyẹn ni pé pásítọ̀ lè jáde láti gbà yẹn. láti gbà yẹn ló ti lé mi pátápátá ó lóun ò fẹ́ rí mi mọ́. ibo alẹ́ wá sí. mo wà ń lù mí ìlú mi ni mo wà tí mo ti rán ṣe wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ìlú mi ni mo wà ibẹ̀ náà lòkìkí ti kàn bá mi. ó mà ṣe o kí ló dé but anyway báwo ni business ṣá. kò sí nǹkan kan Adéwọlé kò sí. no ẹjọ point of correction Pastor Miracle. I'm sorry Pastor Miracle. ó ga ò báwo wá ní so kò sí anything. kò sí. ṣẹ́rí lílé tán lé ń kúrò yẹn ó dà pé wọ́n lé wọn síbi eré ayọ̀ yín ni. nǹkan tí mi kàn fẹ́ kẹ́yìn ṣe fún mi sí ni pé nígbà tí ẹ máa wọ̀lú yìí ṣé anybody ò rí yín. nígbà tí mò ń bọ̀ rárá o kò sẹ́ni tó rí mi ò mọ̀ yín lù èèyàn ò mọ̀ mí ẹnìkan kan ò rí mi. lẹ́yìn bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ìbílẹ̀ wá straight ẹ wá mọ̀ kí máa ṣe ń sìn ẹ̀yin náà jẹ́ lára Miracle yẹn pọ̀kẹ́ tó lè jẹ́ lára Miracle yẹn aláti ń lò yín tó yẹ pé ẹ̀yin náà máa gbé Miracle wọlé ni. lóòótọ́. yes ṣé èmi ò lè gbàgbé yín because nǹkan tó gbé mi kúrò lọ́dọ̀ ọkọ yín gbà yẹn ló sọ èmi dolóríire tó bá jẹ́ torí ẹ̀ náà ṣe lẹ́yìn náà kúrò nílé àbá oyèkẹ́yìn náà lè taste nínú tó wà lẹ́yìn. ṣé. now nǹkan tẹ́ máa ṣe ni pé tó bá di Sunday a máa arrange baby kan fún yín ṣó yẹ yín ìyẹn lẹ máa gbé wọ church a jẹ first time ní church yẹn but time tẹ́ bá máa wọlé yẹn a ti sọ everything fún tẹ́ bá dé rehearsal because ó níbi láti ṣe practice àwọn kan tá a fẹ́ ṣe next a máa mọ̀ mo láti máa gé fún yín torí ọwọ́ tá a jọ wà ní o so àwa get ọmọ fún yín tẹ́ bá ti wá rí pé prayer yẹn ń lọ lọ́wọ́lọ́wọ́ ní time tí mò ń ṣe prayer gidi àti create time fẹ́yìn tẹ́yìn máa wọ church time tẹ́ bá wọ church ẹ̀kan máa bọ̀ ní ẹ̀lẹ́fẹ́ ṣe bíi nǹkan tó ń pè ní bíi thanksgiving ìdúpẹ́ àwa stop ẹni mo wá ṣe revival kan ní Port Harcourt nígbà tí mo wá Port Harcourt pẹ́yìn ní problem ọmọ nígbà yẹn pé ẹ wá bá mi mo wá ṣe prayer kan mo gbọ́ lé yín lórí pé kò pẹ́ lẹ́nu ní oyún yẹn tẹ̀lé bí ọmọ yẹn pé ẹ wá ti wá mi kí ẹ̀dẹ̀ ń gbọ́ròyìn mi ẹ ṣáà ń bẹ ṣe máa explain ẹ̀ ṣá ẹ wá ṣègbọ́ ọmọ yẹn wẹ̀lẹ̀ fi wá trace mi wá fi ṣèdúpẹ́ bẹ́ẹ̀ ni ẹ sọ pé láti gbà yẹn lẹ ti ń wá mi ẹ wá tún nìkan yin Olúwa lóko pé láti àsìkò yẹn lẹ tún ti darapọ̀ mọ́jọ wa èmi á arrange ilé tẹ máa gbé fún yín ìyẹn láti jẹ́ pé ká lè jọ máa jẹ iṣẹ́ ìyá mi. adùn bẹ́ẹ̀ ẹ ṣe pásítọ̀ mo dúpẹ́ ẹ̀yin ni mo rí wẹ́rẹ́ yìí ọmọ tá a fẹ́ lò yẹn ń kọ́. ẹ fọ̀rọ̀lẹ̀ àwọn tó máa take care side yẹn wà ó yẹ yẹn fọ̀rọ̀lẹ̀ àṣírí òde lè tú. ṣe bí iṣẹ́ táwọn ṣe ni ẹ wo a máa jára wa sí bó bá ṣe ń lọ létòlétò ó ti yẹ yín ṣe bọ́rọ̀ Olúwa ni a ṣe àdùn ó ti yẹ màá ní káwọn boys kan arrange ọ̀sán fún yín sìn kẹkàn wá ń bẹ̀ then time tẹ́ wá máa yọjú ẹ yọjú òun lẹ́ máa fi yọjú first time tó máa rí by first appearance church ni. praise the Lord hallelujah. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Pastor Miracle ìgbà kan rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú méjì yìí mi ò fi ríran rárá ṣùgbọ́n nísìn mo lè ríran dáadáa mo lè rí gbogbo everything. praise the Lord praise Jesus. Can somebody please shout hallelujah? Hallelujah! Shout hallelujah! Hallelujah! Praise the Lord! Hallelujah! Praise the living Jesus! Hallelujah! Ọba mi ni Olúwa lógo! Ọba tó ṣe mí láàánú, máa polongo rẹ̀. 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 Ẹ kí hallelujah! Hallelujah! Ẹ bá mi yin bàbá mi lógo. Ẹ ṣé o. Irú oore báyìí ò ní tán lé ẹnì kankan wá. Ẹ ṣé mo dúpẹ́ gidi. Ṣé rí èmi tẹ́ ń wò yìí? Port Harcourt ni mò ń gbé. Ibẹ̀ ni mo dẹ̀ ti wá. Mo sì ti wà nílé ọkọ ti lé ní ọdún 15. Mi ò gbọ́ pa, mi ò gbọ́ po. Mi ò lóyún àárọ̀ dalẹ́ rí. Kódà mi ò mọ béèyàn ṣe ní tó tiẹ̀ máa ń ṣẹ́ dànù. Kò síbi tí mi ò dé tán àti chọ́ọ̀chì àti ilé aláwo ilé oníṣègùn àmàdúró kankan. Ṣùgbọ́n ní bí ọdún méjì kọjá sẹ́yìn ni Pastor Miracle bá wá sí Port Harcourt wọ́n wá ṣe àgbàyanu ìsọjí. Gbogbo àwọn èèyàn bá ń lọ síbẹ̀ mo ní mi ò ní lọ torí pé mo kúkú ti gbìyànjú kọ̀ náà ni lọ́rẹ́ mi bá ní kí n má ṣe bẹ́ẹ̀
kí n ṣáà ká lọ tí n bá lọ Ọlọ́run lè ṣe é bí mo ṣe tẹ̀lé nìyẹn o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ la bá déwájú pásọ Miracle ní bá kúnlẹ̀ ni wọ́n bá fọwọ́ lé mi lórí ni wọ́n bá gbàdúrà pé gbogbo nǹkan tí mo ṣe aláìní pátákó tó mi lọ́wọ́ èmi ti ẹ̀yìn mú mi ò kákún ṣùgbọ́n gbà tí mo máa délé oṣù kínní oṣù kejì mo kàn rí pé odò abẹ́ mi nípọn ló ṣà nípọn ló nípọn kí ló lè fà á àṣemọ ti lóyún ni ẹ wo ọmọbìnrin làǹtìlanti tí Olúwa fi ta mí lọ́rẹ ẹ bá mi dúpẹ́ ẹ bá mi yin Olúwa lógo ìdí ọgbẹ́ mi rèé ẹ bá mi gbàdúrà kó Olúwa má gbọ́ ọmọ náà lọ́wọ́ mi o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ Miracle. The Lord is good all the time. The Lord is good all the time. All the time. The Lord is good. Praise the Lord. You see, Olúwa aláàánú jùlọ tó ràn wá tó ràn àwọn òjíṣẹ́ ẹ̀ ní gbogbo ìgbà tí a bá ti ṣe ìsọjí àbí àgbà àdúrà tó jẹ́ special program ìwọ tó bá nígbàgbọ́ bí àwọn òkè ìṣòro ń ṣe máa di pẹ̀tẹ́lẹ̀ nìyí ìyẹn wọ arákùnrin afọ́jú kan tó ló ti pẹ́ tó ò ti rí náà ṣùgbọ́n nígbà tó dé church Miracle Olúwa ṣe ìyanu. Oh yes! Can somebody please shout hallelujah? Àwa wo ìránṣẹ́ iṣẹ́bìnrin yìí àwa ò tiẹ̀ rántí mọ́ Ọlọ́run ọ̀bọ̀ pé fi èèyàn tiẹ̀ sílẹ̀. Àwa lọ sí Port Harcourt lóòótọ́ nǹkan tí ìránṣẹ́bìnrin yìí ń wí tó jáde tó sọ sí lóòótọ́ ni ṣùgbọ́n mélòó àfọ́jú ló wà tó ti rí mi. Tí ìwọ bá ní ìgbàgbọ́ tí ó dẹ̀ níbi ìpè Ọlọ́run wà gbogbo ogun tó bá wà ní ayé ẹ̀ tó ń dà àwọn ayé á jáde. Amen. Mo wá fi yé gbogbo yín ní ọ̀sán yìí wípé ní àsìkò tí a wà yìí èmi Pastor Miracle màá tún ṣe àwọn iṣẹ́ àrà lọ́rọ̀kọ̀ jọ̀kan ní ní ìtọ́jẹ́ pé ní ọ̀sán yìí ni a fi pè ní ọ̀sán Miracle Wonder ni màá tún perform. Ìwọ tó bá ní ìgbàgbọ́ mo fẹ́ kí arákùnrin mẹ́ta àti arábìnrin mẹ́ta kí wọ́n jáde síwájú mi tí òkè ìṣòro àbí méjì àbí mẹ́ta ń yọ wọ́n lẹ́nu kí wọ́n máa bọ̀ ìdíje Olúwa bá máa sọ́ ní pẹ̀tẹ́lẹ̀. Praise the Lord! Hallelujah! The Lord is good all the time. Ṣé ẹ̀yin tí ẹ wà níwájú mi ṣe ní ìgbàgbọ́? Ẹ ní ìgbàgbọ́? Mo ní ìgbàgbọ́. Ẹ believe pé tí a bá gbàdúrà fún yín ogun ayé yín àṣẹ. Oh my God. The Lord is good all the time. Now, ẹ jíjú ká gbàdúrà. Ní orúkọ Jésù! Ní agbára ẹ̀jẹ̀ Jésù! Olúwa gbàdúrà fún ọmọ rẹ̀! Ogun ìdílé ogun ìyá ní ìdílé bàbá ní tó dà wọ́n láàmú ó yá jáde! Jáde! Òjìgbà rẹ̀ bọ̀! No. Can you imagine? Listen to the prayer. I said, boom! Níta, ilẹ̀ ń kọ́ wọlé. Ó dàbí pé ogun tó ń jẹ àwọn arákùnrin ibi tó ti ń tẹ̀lé wa wọ́n wọ̀ Please, Pastor, can you please repeat it again? They need solid prayer. I can see they have a serious problem. Now, ẹ̀yin arákùnrin méjì, ẹ̀mí ọkùnrin tó gbẹ́nu yìí kó jáde. I said, boom! Amen! Boom! Amen! Pastor, they are out there. Èṣù ni wọ́n. Ẹ̀mí èṣù tó gbẹ́nu yìí ò jáde. Can you imagine? They need special prayer, seriously. Another prayer? Yes, sir. Anyway, ṣé ẹ ní ìgbàgbọ́? Ẹ ní ìgbàgbọ́? Jésù àjẹkẹ́ ní ìgbàgbọ́. In Jesus' name I pray! Go! I say go! Adìẹ ni wá. Àwọn tá a ṣubú débi tá a jọba lẹ. Èkó gọ̀ ẹ máa tọ́ra yín.
ẹ̀yin ò ní ìgbàgbọ́ ọmọ ìgbàlá kí hallelujah ṣe ti rí àwọn ẹ̀mí òkùnkùn tó ń tẹ̀lé wa ní church bóyá bí mo ṣe ń wò yín yẹn jà. ẹ̀yẹ pẹ́ máa tẹ̀yìn lẹ́nu mọ́lẹ̀ gbogbo yín lẹ́ni ọ̀yọ́. Praise the Lord. Bí àwọn ẹlẹ́ni òkùnkùn ṣe máa jáde nínú ìjọ ẹlẹ́yọ kọ̀ọ̀kan nìyí. Ó yá ogun oṣó gbogbo